bí ẹ ṣe ń ka ìròyìn yìí, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ní kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí yan àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń pè ní Department of State Service DSS wọ́n ti ní kí wọ́n gbáradì o lórí bí àwọn kan pàápàá àwọn olóṣèlú kan bí àṣírí ṣe tú pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ níkọ̀kọ̀ láti ti àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní tìkùtì láti bẹ̀rẹ̀ ìwọ́de àti ìfẹ̀hónúhàn èyí tí yóò fi ọ̀pọ̀ ẹ̀mí èèyàn ṣòfò bíi ti orílẹ̀-èdè Nepal tó ṣẹlẹ̀ ní inú ọ̀sẹ̀ tó kọjá yìí tó fa ariwo ńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀rọ ti wípé lọ́sẹ̀ tí ó kọjá yìí ó ní ariwo ńlá sọ ní gbogbo àgbáyé nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nepal tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn tó di wàhálà gidi lórí bí wọ́n ṣe fi òfin de ẹ̀rọ ayélujára lílò lórílẹ̀-èdè Nepal èyí tó jẹ́ kí alákòóso ìyẹn prime minister orílẹ̀-èdè náà kó kọ̀wé fipò sílẹ̀ tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ náà ó jẹ́ kí ojú gbogbo ayé kó wà lórílẹ̀-èdè Nepal. ṣùgbọ́n láti ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ orílẹ̀-èdè Nepal ìmà ní àwọn ọ̀dọ́ pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà ló máa mú bá ẹnu nítorí pé níṣe ni wọ́n ń fi ọ̀rọ̀ Nepal ni wọ́n fi ń ṣe àkàwé ohun tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà àti ìgbésẹ̀ táwọn ọ̀dọ́ yẹ kó gbé. bí èèyàn bá fo ọkàn sí tó ṣe lórí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá níṣe ni ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ náà ń jẹ́ kó dé mọ̀ pé àsìkò tó kí àwọn ọ̀dọ́ Nàìjíríà káwọn náà gbáradì bíi ti orílẹ̀-èdè Nepal láti ṣe nǹkan tí wọ́n ṣe níbẹ̀ kí ọ̀nà àbáyọ tuntun kó lè dé fún orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n jẹ́ kó dé mọ̀ pé bí àwọn ọ̀dọ́ àti àwọn aráàlú Nepal bí wọn kò ṣe bẹ̀rù rárá tí wọn kò ṣojo láti gbéná wojú àwọn alágbára wọn àti láti ṣe ìwọ́de èyí tó jẹ́ kí àwọn alágbára wọn kéde ti ṣe nǹkan tán fẹ́. wọ́n ní irú ẹ̀ gan ló yẹ kí àwọn náà ṣe lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé nǹkan tó ń fún àwọn adarí àti àwọn olóṣèlú Nàìjíríà ní ayé jẹ òun ni bí àwọn ọmọ Nàìjíríà bá ṣe ń bẹ̀rù láti ṣe ìwọ́de àti láti gbéná wojú wọn tó sì ní báwọn náà bá lè ṣe bíi ti orílẹ̀-èdè Nepal ìyàtọ̀ yóò wà lórílẹ̀-èdè Nàìjíríà. ṣáà tẹlifíṣàn tó Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín lọ́sẹ̀ yìí o wípé pẹ̀lú nǹkan tí àwọn ọ̀dọ́ náà ń ṣe àwọn alágbára kan àṣírí ti tú sí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́ pé ó ṣeé ṣe kí wọ́n lo àǹfààní tó ṣẹlẹ̀ ní Nepal náà láti gbé owó sílẹ̀ fún àwọn ọ̀dọ́ àti àwọn jàǹdùkú láti bẹ̀rẹ̀ ìwọ́de tí ó di oníwàhálà èyí tí wọn yóò fi dojú Nàìjíríà bolẹ̀ láti fi ipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ó ṣeé ṣe kán bẹ̀rẹ̀ ìwọ́de náà o nítorí ìdí èyí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ilé-iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní gbáradì láti máa fi mú fínlẹ̀ láti máa ṣe ìwádìí lórí àwọn tó bá fẹ́ bẹ̀rẹ̀ irú ìwọ́de bẹ́ẹ̀ la gbọ́ pé ọ̀gá àgbà ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun òun náà ti gbọ́ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ó ti gbé wọn láradì tí olùdámọ̀ràn lórí ètò ààbò fórílẹ̀-èdè Nàìjíríà National Security Adviser ìyún Alhaji Nuhu Ribadu tó náà sì sùn lórí ọ̀rọ̀ yìí.